Kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì, mo kí wa pé akúbójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí ẹ̀yin bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi náà ni ọ̀wọ́n yín, olólùfẹ́ yín, very dark lady Zabi, Queen Osha. Ayé ọpẹ́ yọ lọ́dọ̀ títí yín, tí ayé ọpẹ́ bá yọ, ẹ fílẹ̀ nínú comment section bẹ̀ wípé ayé ọpẹ́ yọ o. Lágbára lọ́wọ́ àṣẹ̀dá, gbogbo wa pátápátá la yí ọpẹ́ ló máa yọ fún ní agbára lọ́wọ́ àṣẹ̀dá. Èwo ni mo mú wá fún wa lọ́jọ́ títí òní, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ. Gbogbo ẹ̀yin tẹ́ bá ń bá mi ká lọ, tẹ́ bá ń gbọ́rọ̀ ẹnu mi, mo là máa débẹ̀ láti ilẹ̀ ni mo ti máa ń sọ. Ẹ̀mí mímọ́ ló gbé wá, ẹ̀mí mímọ́ ló sọ fún mi sẹ́ẹ̀ wípé àlá máa débẹ̀. Bó ìgbà wo ní, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ, mo lé mi ò mọ̀, mo lákòókò ìgbà, mo ní mi ò mọ̀, bọ́ kí ni mo mọ̀ wípé a máa débẹ̀. Bọ́ ohun èmi àti yín wípé kó ṣe ojú ẹ̀mí wa, Èdùmàrè kó ṣàánú èmi àti yín. Tí a bá rírú àwọn èèyàn báyìí, tá bá ti ń rí bíi 10 nínú wọn, mo sọ fún yín wípé àlá máa bọ́ sẹ̀, bọ́ àmọ̀gbà yẹn ni, bọ́ a máa bọ́. Bọ́ ẹ̀yin máa ń pọn mílẹ̀ dòǹgbẹ ni, gẹ́gẹ́ bí ẹ̀yin ìyá àti bàbá bẹ̀ ṣe máa ń sọ. Àwọn tí à ń sọ yìí, èyí tó ń sọ àti àwọn dìbéètì tó ń lọ, tá a máa fi mọ̀ wípé wáò, a máa ti ń bọ́ nínú oko ẹ̀rú. Torí wípé tá bá máa rí bí ọdún bíi 5 sí, a máa rí wípé iṣẹ́ èmi àti yín yìí ó máa yọ nílẹ̀ kóòtù òjìrè. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ wọn ti bẹ̀rẹ̀ sí ní máa wáṣẹ́ ṣe ń gbà yẹn. Simply because of the Islamic names given to the children. This open letter is therefore written as a peaceful call for accountability, respect, religious tolerance, and responsible use of social media. Subject: petition against alleged cyberbullying, religious intolerance. Adedimeji and his wife Adebimpe Oyebade Mobimpe. To the International Criminal Police Organization Interpol, the Inspector General of Police, Nigeria Police Force, the Department of State Services, DSS, the Nigeria Immigration Service. Dear Sir, Ma, I write this letter with deep concern regarding the ongoing alleged cyberbullying directed at popular Nigerian actors Abdulateef Adedimeji and Adebimpe Oyebade, following the joyful announcement is the conduct of an individual identified on social media with the handle Msbaba, who allegedly refer the children as slaves because of the Islamic name given to them by their parents. Such statements are not only insensitive and moral honest. Lẹ́yìn tí mo fi fọ́nrán síta tí mo ṣàlàyé fún Mr. Abdulateef wípé kò bójúmu pẹ̀lú bí wọ́n ti ṣe jáde tó, bí wọ́n ti ṣe ríta tó, ẹ wá bí ọmọ mẹ́ta, ẹ wá sọ àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀ta ní ẹrú Lárúbáwá. Mo wá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń sọ pé ṣé Ògún ni kán sọ ni, ṣé Ṣàngó ni kán sọ ni. Ibẹ̀ ni mo ti mọ̀ wípé ẹ̀sìn ó ti dà àwọn èèyàn wa, ó ti dà wọ́n ní ọpọlọ rú. Ẹ̀sìn ti bà nǹkan jẹ́ mọ́ wọn lára. Wọ́n ti gbàgbé wípé Allah tí wọ́n ń sìn èrè àwọn Lárúbáwá ni. Mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni kò mọ̀, torí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó tẹ̀lé ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sọ wípé Allah ni Ọlọ́run. A ti mọ Ọlọ́run Lódùmarè. Ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìyàtọ̀ láàrin Ọlọ́run Lódùmarè, àwọn òrìṣà àti àwọn irúnmọlẹ̀. Wọn ò mọ ìyàtọ̀. Nígbà tí Mr. Lateef wá wò ṣùnṣùn, tó bá sọ ọmọ wọn ní Ògún, tí wọ́n sọ ọmọ wọn ní Ṣàngó, ó lóore, ó níláárí, ó nítumọ̀ ju kí wọ́n sọ ọmọ wọn ní ẹrú Lárúbáwá lọ. Nítorí wípé Ògún, Ṣàngó, Ọbàtálá ó ń fi hàn wípé ọmọ Yorùbá ni wọ́n. It tells his story, where he came from. But ẹ wá wò ṣùnṣùn, ẹ wá lọ sọ àwọn ọmọ ní ẹrú Lárúbáwá. Ibẹ̀ ni ó jẹ́ ká ti ronú wípé kí ni ó ṣe orúkọ tọ̀dọ̀ tiwa. A ní Adéwálé, a ní Adékúnlé, oríṣiríṣi orúkọ tó rẹwà tó jẹ́ orúkọ Yorùbá. Wọn ò sọ ọmọ wọn, wọ́n wá sọ ọmọ wọn ní ẹrú Lárúbáwá. Ẹ̀yin èèyàn wa, ẹ̀sìn Islam kò wá bá wa ṣeré o. Ẹ̀sìn Islam ó wá láti wá da ojú àṣà àti ìṣe wa bolẹ̀. Ẹ̀sìn Islam ó wá láti wá kó wa ní papámọ́ra. Ẹ̀sìn Islam ó wá láti wá pa ìtàn wa rẹ́.
kó wá sọ wá di ọmọ lárúbáwá ní orí ilẹ̀ wa. Mr. Lateef jáde. Àwọn Chinese wọn ò jórúkọ lárúbáwá, àwọn Japanese wọn ò jórúkọ lárúbáwá, àwọn British wọn ò jórúkọ lárúbáwá. Oníkálukú ló ní orúkọ tí wọ́n ń jẹ́ nínú ìran wọn. Mr. Lateef Adédìméjì, kò bá dá kẹ́ ẹ ronú, kẹ́ ẹ lọ yí orúkọ àwọn ọmọ yìí padà kúrò ní ẹrú tí wọ́n ń jẹ́. ẹ wo ṣùnṣùn ẹ̀yin fún ara yín, ẹ̀ ń jẹ́ ẹrú, ẹ tún wá sọ àwọn ọmọ yín ní ẹrú. Ẹ̀yin èèyàn wa, Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè, èrè lásán ni. Ǹjẹ́ mọ̀ pé kí Islam tó bẹ̀rẹ̀, òun ni wọ́n ti ń sin ṣìgìdì Allah. Mo béèrè, mo ní, was Allah worshipped in pre-Islamic era? Wọ́n ní, yes, Allah was known and worshipped in pre-Islamic Arabia, but within a polytheistic context rather than strict monotheism. Ìtumọ̀ ẹ̀ ni wípé wọ́n ti ń sin Allah kí Islam tó bẹ̀rẹ̀, ó pẹ̀lú àwọn ọ̀pọ̀lọpọ̀ ṣìgìdì 360 tí wọ́n ń sìn. Wọn ò sin òun nìkan. Nǹkan tí Muhammadu wá ṣe ni pé kán máa sin ṣìgìdì Allah nìkan. Pre-Islamic Arabs, particularly the Quraysh tribe in Mecca, acknowledge Allah as a supreme creator deity or God of gods. Wọ́n ní àwọn ará Lárúbáwá kí Islam tó bẹ̀rẹ̀, àgàgà àwọn ará Qurayshi, wọ́n gbà fún Allah pé òun ni olórí àwọn ṣìgìdì, but worshipped him alongside smaller idols. Wọ́n ń sìn pẹ̀lú àwọn ṣìgìdì kéékèèké such as Uba, Allat and Al-Uzza. Wọ́n ń sìn pẹ̀lú àwọn ṣìgìdì kéékèèké bíi Allat, Al-Manat, Al-Uzza. Allah ṣìgìdì ni. Inú orúkọ Allah, inú ẹ̀ ni Mr. Lateef wá ti lọ mú orúkọ. Àwọn ọmọ yẹn wá ń jẹ́ ẹrú fún ṣìgìdì Allah yẹn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Mo wá béèrè, báwo ni wọ́n ṣe ń sin Allah yìí? Polytheistic Arabs often saw Allah as the head of pantheon. Àwọn ọ̀ṣẹ̀bọ Lárúbáwá wọ́n rí Allah gẹ́gẹ́ bí olórí àwọn ṣìgìdì yẹn, sometimes associating him with jinns, considering other deities like idols as intercessors who brought them closer to him. Wọ́n rí àwọn ṣìgìdì kéékèèké bíi wípé àwọn ni wọ́n ń gbé òun súnmọ́ ṣìgìdì Allah. The Kaaba tẹ́ ń lọ lẹ́ni. The Kaaba in Mecca was already considered holy site, often called Beit Allah, meaning house of Allah. Wọ́n ti mọ Kaaba yẹn as ilé Allah kí Islam tó bẹ̀rẹ̀. Ilé Allah sì nílé ni mo máa kà fún yín. Where they worshipped Allah alongside with numerous idols, including Uba, tí wọ́n ń sin Allah pẹ̀lú àwọn ṣìgìdì míì tó kù pẹ̀lú Uba ní ilé Allah yẹn, ìyẹn Kaaba. Ilé shrine ni, ojúbọ òun ni Kaaba. Usage of the name. The term Allah derived from Al-Ilah, the God, was common. Wọ́n ní orúkọ Allah yìí wọ́n ti ń lò kí Islam tó bẹ̀rẹ̀. And it appeared in theophoric names such as that of Muhammad's father Abdullah. Wọ́n ní orúkọ yìí ó dẹ̀ ti wà nínú orúkọ tí wọ́n ti ń jẹ́ tẹ́lẹ̀ bí ẹrú Allah, Abdullah. Wọ́n ti ń jẹ́ Abdullah kí Islam tó bẹ̀rẹ̀. Allah yẹn náà ni ẹ̀ ń bá wọn sìn lẹ́nìí. Èrè ni Mr. Abdulateef wá fẹ́ fún àwọn ọmọ wọn lórúkọ. Wọ́n wá ń fún àwọn ọmọ wọn ní ẹrú. Wọ́n sọ àwọn ọmọ wọn ní ẹrú ṣìgìdì Allah, ẹrú Allah alẹ̀ Lárúbáwá. Ẹ̀yin èèyàn wa yá ṣe làákàyè. Ẹ ká wá lọ sí Suratu Quraysh, Quran chapter 106. Ẹ máa gbọ́. Ó ní ìkẹ́ láti ọ̀dọ̀ Allahu fún ìdílé Quraysh láti wà papọ̀ nínú ààbò. Fún wọn láti wà papọ̀ nínú ààbò lórí ìrìn àjò wọn ní ìgbà òtútù àti ní ìgbà ooru. Nítorí náà, ẹ̀yin ará Quraysh ẹ máa jọ́sìn fún Allah, olúwa ilé Kaaba yìí. Ṣé ará Quraysh ni Mr. Abdulateef tí wọ́n fi sọ àwọn ọmọ wọn ní orúkọ Allah, olúwa ilé Kaaba? Ẹni tí ó fún wọn ní jíjẹ ní àsìkò ebi, tí ó sì fi wọ́n láyà balẹ̀ ní àsìkò ìpayà. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká ṣe làákàyè. Àṣà àti ìṣe ìlú onílùú òun là ń ṣe. Àṣà àti ìṣe àwọn Lárúbáwá òun ni Islam. Ẹ̀sìn àwọn Fúlàní ni. Àmọ́ tó bá pé Mr. Lateef Adédìméjì tó bá pé Fúlàní ni wọ́n lè fi orúkọ àwọn ọmọ yìí lẹ̀. Àmọ́ tó wọ́n bá kí ń ṣe Fúlàní, orúkọ Yorùbá tó rẹwà, báwo ni ọmọ aládé ṣe máa sọ àwọn ọmọ ẹ̀ ní orúkọ ẹrú? Ẹ jẹ́ ká ṣe làákàyè. Ẹ̀sìn Islam irọ́ lásán ni. Allah ò lágbára kankan, èrè lásán ni. Allah kò kí ń ṣọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Mo sọ yìí mo dúró. Open letter to Interpol, Nigeria Police Force, DSS, and Nigeria Immigration Service. Gbogbo la ti rí báyìí wípé the Nigerian Police Force, the DSS, the Nigerian Immigration, the Interpol, àwọn tá a sọ yìí wọ́n ní agbára ju Allah lọ. Torí wípé Allah kò lè ṣe nǹkan kan. Mo ti sọ fún yín lọ́pọ̀lọpọ̀ ìgbà. Allah ò kì í ṣọlọ́run Olódùmarè, èrè àwọn Lárúbáwá ni.
kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ pé tó ẹ kàn ń fi àkókò yín ṣòfò ni. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé kí ni ìdí tí arákùnrin yìí fi ń pe àwọn tó ń pè yìí? Ó ń pè wọ́n nítorí mo sọ ìtumọ̀ orúkọ tí Mr. Abdullateef Adédìméjì tí wọ́n sọ àwọn ọmọ wọn, wípé báwo ni ẹ ṣe máa sọ àwọn ọmọ ní orúkọ lárúbáwá tí ẹ ò dẹ̀ kí ń ṣe lárúbáwá. Àmọ́ ìyàlẹ́nu ńlá ló jẹ́ wípé àáfàá yìí wà láyé nígbà tí àáfàá kan tó ń sọ pé àwọn student ilé kéwú ẹ máa kọ́ wọn bí wọ́n ṣe ń yìnbọn. Àáfàá yìí ò máa pe DSS. Ẹ ká gbọ́ nǹkan tí àáfàá yìí, ẹ ká gbọ́ nǹkan tó sọ. Ẹ jẹ́ fún lápòjú ẹ̀kan gbogbo student ilé kéwú ẹ kọ́ wọn ní bọ́n ṣe máa yìnbọn, ẹ kọ́ wọn ní bọ́n ṣe máa jagun, ẹ kọ́ wọn ní bọ́n ṣe máa wẹ̀. Ebi Ànábì sọ pé gbogbo ọmọ tẹ́ ẹ bá bí pátápátá inú ẹ̀kọ́ tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́ wọn tó jọ̀ràn èèyàn láti lé òun ni bóòlù yẹn ṣe máa mú okùn, bí yẹn ṣe máa wẹ̀dò àti bí yẹn ṣe máa sùt. Ok, bí wọn bá kọ́ ń lé bá ìyá rẹ̀ ọ̀mọ́ ilé kí ó mú mọ́ wọ́n máa ṣe ọmọ ilé kí ó kan tí ò lè sùt. Yọ́ mọ̀ bí ilé rè ni pé ànàkùnrin ẹ̀kẹ́ láti sùt èzè ẹ̀yìn gángan ẹ̀rù ọmọ bàyàn pé tí n bá kọ́ tán kí ni ó fi sí. Ìgbà yẹn lẹ́ béèrè lọ́wọ́ ara yín pé ibo wọn á gbé ibo làwọn fi gbé yìí sí tó fi ní dandan ká kọ́ àwọn ọmọ wẹrẹ. Kí ló dé? Kí ni ń rò kí ni ń wò? Yorùbá ní òye yìí àní mo ní ẹ̀kọ́ wọn máa da jihadi. Ẹ má mú nǹkan tó pọ̀ jù ń bẹ̀ ju pé odò wíwẹ̀ gbogbo ọmọ ilé kí ọmọ odò wẹ̀ gbogbo ọmọ ilé kí kó lè sùt. Ẹ bá ń ta rọ́bà ní ìsìn ẹyẹ ni wọ́n fẹ́ pa o, ẹ bá sì ń ta fà wọ́n fẹ́ wọ́n pa àwọn kíákíá ni o. Ìbọn gangan láyé ń lò ní ìsìn. Tó o bá mú ọ̀fà lọ́wọ́ báyìí tó ń bá gbé ìbọn lọ́wọ́ òun ni ó ti já wèrè o. Ìmọ̀ nìkan lè yí o, ìbọn gangan ni ṣẹ́tẹ́ wá ti gbé màá jáde fáwọn ọmọ báyìí ẹ ti wò rí ọ́ dàrú. Kí ló dé? Ètò ẹ̀ tòótọ́ ni, ètò ẹ̀ tòótọ́ ni. Ẹ̀yin tẹ́yìn náà gbébọn wá ẹ̀yin gan ọmọ tẹ́ ẹ sí. Tọ́yìn pé ń tẹ́ ẹ bá tò tọ́mọ bá ti rí ìbọn yóò ní very good. Kí ló dé? Mo ní orígun mẹ́ta ni jihad ní tá a gbọ́dọ̀ mọ̀. Ṣé lórí igun aláwọ̀kọ́ ká tó máa sọ̀rọ̀ jihad gangan òun ni yíké tá a lọ̀tá ká kọ́ wọn tá a lọ̀tá. Ọlọ́run kan kọ́ a ní ọ̀tá. Ọlọ́run kan sọ pé walan tarda anka al-yahud wala nasara àbọ̀ náà kọ́ sọ pé latajidanna ashadda an-nasi adawatan lilladhina amanu al-yahud. Àbọ̀ náà kọ́ sọ máa ń pé in yathqafukum yakunu lakum. Àbọ̀ náà kọ́ tó sọ fún ayé pé nínú suratul Anfal Ọlọ́run ní kayfa wa yaz'aru alaykum kayfa wa yaz'aru alaykum. Ọlọ́run ní sẹ́yìn mọ́ tó lè ṣe yín tí wọ́n bá fi lè ní upper hand léyìn lórí, wọ́n bá ní upper hand léyìn lórí la yarkubu fikum illa wala dhimma. Wọ́n máa parí dànù ni wọ́n ní sọ pé àwọn ọmọ ìrí kan àbádé kan ń bẹ láàrin àwọn àtẹ̀yìn, wọ́n parí dànù ni. Wọ́n ní aláwọ̀kọ́ ẹ̀kọ́ àwọn ọmọ yìí ẹ̀kọ́ wọn lọ́tà. Tẹ́ bá ti kọ́ wọn lọ́tà wọ́n mọ̀ túmọ̀ ìbọn tẹ́ ń kọ́ wọn. Ẹ máa pe DSS fún àáfàá yìí tó sọ pé kán máa kọ́ àwọn ọmọ ní ìbọn yínyìn. Ó tún sọ àwọn ẹni tó máa fi ìbọn pa, ó tún sọ fún wọn pé kán máa yìnbọn pa Christian àtàwọn tí ó bá ti ṣe Islam. Ẹ ò pe DSS. Àwọn bandit ń pa wọ́n Kwara pẹ̀lú bismillah Allahu Akbar. Ẹ ò máa pe DSS. Ẹ ò pe àwọn ọlọ́pàá. Ẹ wá ń pe Interpol, ẹ ń pe DSS fún èmi tí mo sọ ìtumọ̀ orúkọ tí ọmọ ìyá mi tó sọ àwọn ọmọ ẹ̀. Ọmọ Ẹ̀gbá ni Abdullateef, ọmọ Ẹ̀gbá ni mí, Ẹ̀gbá méjì ò ń jara wọn níyàn tí kan bá pé báyìí sí ìkejì àpé bá wà. Mo wá sọ ìtumọ̀ orúkọ yìí pé kí ló dé tẹ́ ẹ sọ àwọn ọmọ yín ní orúkọ Lárúbáwá. Àwọn Lárúbáwá ò sọ àwọn ọmọ wọn lórúkọ Yorùbá. Àwọn Chinese ò sọ àwọn ọmọ wọn lórúkọ Lárúbáwá. Kí ló dé táwa wá ń sọ àwọn ọmọ wa ní orúkọ ìlú òkèèrè? Kí ló dé tá à ń kóra wa lẹ́rú fún ìran Lárúbáwá? Ẹ wá ní ẹ fẹ́ pe DSS pé cyber bullying. Mo tún mọ cyber bullying. Ibo ni mo ti bully ẹ? Ẹ kàn máa tan kámẹ́rà, ẹ kàn máa sọ̀rọ̀, ẹ máa ro ọ̀rọ̀ kẹ́ tó sọ o. Ẹ̀yin tèmi, Allah kò kì í ṣe Ọlọ́run Olódùmarè, èrè lásán ni. Paracetamol 10 naira. Ẹni tó bá fi Islam sílẹ̀ tó bá sọ pé òun ò ṣe Islam mọ́, ó wá lọ join ẹ̀sìn mi, ó yẹ kó pa ni nítorí pé ó máa fẹ́ leak àwọn secret kan nínú Islam, ó máa fẹ́ leak ẹ̀ fáwọn ẹlẹ́sìn mi. Ibnu Abi Saruhin ìyẹn tí ń bá nàbí ikọ̀ wáyìí tó fi Islam lẹ̀ ní tẹ́lẹ̀ fi mọ́rí bọ́nà àdìsí yìí òun ni kẹ́ ẹ dá pẹ̀lú mi tẹ́ bá tó wá dá pẹ̀lú mi á sọ pé mo lè sáfẹ́ sàlàyé àdìsí lé.
ànábì wa dákọ̀ àwọn tí mo sọ yìí ànábì sọ pé tẹ́ ẹ bá ti rí wọn ẹ pa wọn tiwọn. èmi gẹ́gẹ́ bí ìmáàmù ní ìsìn táwọn jọmọ́ mi bá wá sunkún bá mi wípé ó dá ìyá nǹkan báyìí ń jẹ àwọn kí n wá dìde láti béèrè fún nǹkan yẹn lọ́dọ̀ ìjọba kí ìjọba máa wá sọ fún mi pé Nigeria is a secular state so gbogbo yẹn ẹ má gbẹdẹ ẹ má gbẹdẹ bí onífẹ́lá bíà. gbogbo sọ́rẹ́ẹ̀tì ilé kí ẹ̀kọ́ wọn ní bá ṣe máa yẹ̀pọ̀ ẹ̀kọ́ wọn ní bá ṣe máa jagun ẹ̀kọ́ wọn ní bá ṣe máa wẹ̀ ebi àdébí sọ pé gbogbo ọmọdé ẹ bá bí pátápátá inú ẹ̀kọ́ tẹ́ gbọ́dọ̀ kọ́ wọn tó jọ̀ràn yà láti lé òun ni bóòlù yẹn ṣe máa mú oògùn bẹ́ẹ̀ ṣe máa wẹ̀dùn àti bẹ́ẹ̀ ṣe máa sọ̀tì. President General Nigeria Supreme Council for Islamic Affairs Sultan Sokoto nìkan ni òun nìkan ló lè declare àjọ tá a fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan tẹ́lẹ̀ omi bá tún declare àjọ kan ní ṣèjọba yìí la fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ Ramadan yálà kí Sultan tó sọ ni o àbí lẹ́yìn tí Sultan sọ tán ní tó ń sọ ni pé ó ń declare rẹ̀ gẹ́gẹ́ bí president àwa mùsùlùmí Nàìjíríà ẹ̀sìn wa sọ pé káká. tí gbogbo nǹkan bá yẹn ṣàwàdà tí ti Islam kọ́ àwọn àgbẹ̀gbẹ̀ olè fi Islam lẹ̀ báwo má ti ṣe pé nǹkan rọ́ọ̀lù Islam rẹ oore rẹ tó ga jù tó lù wá fún ọ má ti ẹ̀rọ rárá láyé rẹ kò lè filẹ̀ fíkìnì lẹ̀. ó wá dùn mí fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ akéwù náà ẹ fẹ́rí balẹ̀ dáadáa ẹ lọ máa fẹ́ àwọn ọmọ mínísítà ẹ sàásì wọn bá ya wèrè wọn tí wọn wà. owó gẹ́gẹ́ tá à ń pè ní owó kó o tó rí ọ̀pẹ ìṣọ́lọ́ báyìí. nígbà níbi sọ́ọ̀pù ẹni pé kò sí bí sẹ̀rí akọ̀ tó ṣe wà tí ẹ̀yin bàbá wa ẹ̀ bá lè champion rẹ̀ tẹ́ pé gbogbo wa tá a gbé gbèsè lè lórí tá a ní láwọn ìlú kan ó sì ìlú kan láti ní a lè máa gbé wọn lọ ọbẹ̀ àmọ́ a gbọ́dọ̀ nígbìmọ̀ kan lẹ́yìn bàbá owó tó kó jọ tó jẹ́ ìgbìmọ̀ tó kọ́ fagbolẹ̀ Yorùbá tí àwọn ọkọ̀ máa rọrùn rẹ̀ lọ́dọ̀ ara. mùsùlùmí làwa la ìṣe kúnlẹ̀ mùsùlùmí làwa la ìṣe dọ̀bálẹ̀ torí pé ìwádìí fi hàn wá wọ́n ní nínú àṣà àwọn abọ́gibọ̀ ọ̀pẹ̀ nìkúnlẹ̀ wà. Howdy, ladies and gentlemen. I hope this makes you well. The breaking news I'm seeing right now is that over 170 people have been unalived in a village called Woro in Kwara State. 62. Do you know what it means for 170 people to be wiped out from an entire community? And it is alleged that these people that have been coming to that community, preaching to the people to accept Sharia law and neglect any constitution of the Nigerian government. And all of a sudden, these guys just came yesterday in the evening and tied people. They tied people with their hands behind their back and in their faces. Pẹ̀lú gbogbo nǹkan tẹ́ rí sẹ́yìn náà tó wá rí pé nítòótọ́ ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn mùsùlùmí àbí kílẹ̀ rí. nígbà tí kidnapper wa bá mi ń bí lọ́sọ̀ gangan there are 14 of them kó bọ́n ká dà kó gbogbo ẹ̀ wá bá mi ń bí gbogbo ẹ̀ mọ́ra wọn. mi ò kó ti bible quotation o torí wọn ò lè gbọ́ yẹn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n dẹ̀ fà wá ti sílẹ̀ kan wá pa mí ọ̀kan wá gba nǹkan wọ́n dẹ̀ gbólóhùn tí mo mọ̀ tó jẹ́ ìmọ̀ bí adìyẹ bá gàba ohun ẹnu ayé padà gbégbé bá wọ inú ẹ̀kú wa pàǹdọ́ ti darí ọ̀run ó yá gbogbo nǹkan ẹ bá wá ta ló ràn yín wá lára àwọn tó ń gbálẹ̀ bíi ọkọ ẹ̀ ló ní kán lọ múṣẹ́ mi ńlẹ̀ sòtí màá wá ní irú ìmọ̀ yẹn gbogbo wa ò lè gbé Jésù kò dá wa lóhùn lọ́nu gbogbo everybody ń pa o torí standard tí Jésù ń fẹ́ Ọlọ́run á ní. wọ́gán fún ẹ ó mọ̀ pé ṣé ẹni tó sì dáyé tó dọ̀run náà ló kọ kínní á ti mọ̀ kò lè bá wa lójijì torí kò sí àáfàá náà tó lè bá ọmọ Yorùbá ṣe dìbìtì lórí ọ̀rọ̀ Kùránì yìí ò irọ́ ni torí pé Kùránì yẹn ẹ ti rí pé Ọlọ́run Olódùmarè kọ́ ló ń sọ̀rọ̀ ńbẹ̀ ó dáa sí ṣe pé ẹwà àwọn ẹ̀yin gbogbo àwọn ọmọ yàrá tẹ́ jẹ́ Yorùbá ẹgbọ́n nǹkan tí mo fẹ́ sọ yìí ẹ̀yẹ́ gbọ́ àwọn mùsùlùmí wọ́n ní Allah ni máa pààyàn àbí gbogbo ẹni tí ó bá fẹ́ kú Allah ló máa pààyàn Allah òun ló tún wá sọ wípé ẹ máa wò ó wà ní mí ní ájídì sáálíkà kàtàbúná alábà ní Israẹla ànàmọ́ kọ̀tálà nọ́fsì bìgẹ́rì nọ́fsì ẹ wọ́wọ́ ó ní nígbà náà àṣẹ lọ́rọ̀ yẹn fáwọn ọmọ Ísírẹ́lì fún ẹni tó bá pààyàn láìsí pé òun pààyàn ẹ dákun wàhálà náà lọ́tún wá sọ pé ẹni tó bá pààyàn ọ̀dẹ̀ níwọ̀ lọ́mọ pààyàn. bàbá mi Àdìgún ṣe ẹgbọ́n tí mo ẹgbọ́n kan ní wí. mo gbọ́ ọ̀yà yín mo gbọ́ àgbọ̀wọ̀. ẹ dákun ìwọ tó sọ pé wọ́n lọ́mọ pààyàn ọ̀tún wá sọ pé ànàmọ́ kọ̀tálà náfúsí bìgẹ́rì náfúsí pé ẹni tó bá pààyàn láìsí pé ẹnìyẹn pààyàn ẹ dákun ta ló wàhálà náà ti jẹ́ kó mọ̀ pé èèyàn lè pààyàn nìyẹn náà. ní tí ẹ ń sọ náà ni pé ọmọ kọ̀tálà bìgẹ́rì náfúsí yàtọ̀ sí pé òun ló ń pa ẹlòmíràn ló wá pa. ọlọ́jọ́ dá fún yín. níbi ìtumọ̀ tẹ̀ka. mọ́kọ̀tálà náfúsí bìgẹ́rì náfúsí ó ní mọ́kọ̀tálà náfúsí bìgẹ́rì náfúsí ẹni bá pààyàn láìsí pé ẹni yẹn pààyàn ẹ dákun ṣé
ó yẹ ká àlá ẹyọ kẹ́ni tó dáyé tó dọ̀run tó mọ̀ pé òun ló mọ̀ pààyàn só yẹ kó wí bẹ́ẹ̀. mo wọ mùsùlùmí tó bá gbọ́ sí tó bá ń gbọ́ ètò yìí kọ́ lọ ronú ẹ̀ dáadáa máa ka kùránì ó ti mọ̀ pé àlá ọlọ́run tó dáyé tó dọ̀run kọ́ ló kọ kùránì yẹn nítorí pé àwa náà lọ lé kí àtúnkàtúmọ̀ kíní tí ó ti mọ ọrùn mi nínú tipẹ́tipẹ́ yìí mọ̀ sọ kódà nígbà kan tó fẹ́ wọ̀ wá lára àwọn ìyàwó wa gan wọn gbọ́dọ̀ sí lẹ́nu ilé wọn gbọ́dọ̀ sí kíní kan torí pé gbà táwa náà wá ń ronú wẹ́wọ́ kíní yìí kò yẹ kó rí báyìí oní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá afẹ́fẹ́ Islam oní wọ́n ti gbé Fúlàní tiwa tí wọ́n ti dà wá papọ̀ mọ́ Nàìjíríà wọ́n fẹ́ pa ilẹ̀ Yorùbá rẹ̀ tí wọ́n mọ̀ pé agbára tó pọ̀ wà nínú ilẹ̀ Yorùbá ní 1950s àwọn Saudi máa ń wá sí Ìbàdàn wọ́n máa ń gbà tọ́jú ní kí lorúkọ hospital tó wà ní Ìbàdàn yìí wọ́n máa wá síbẹ̀ ní 1950s wọ́n máa wá gbà tọ́jú láti Saudi ní ọ̀dọ̀ wa ń bíbà yìí ni ẹ̀ á ṣetán ẹ ní ilẹ̀ Saudi ọ̀hún nígbà tí wọ́n ti gbowó àti kówó lọ sí Mọ́kà wọ́n ti fi tún ìlú wọn ṣe àkówó bíbà yìí à ń kó lọ sí ájì àwa máa dúpẹ́ lọ́dọ̀ àwa tó lọ ní kí ojú wa ti ṣí àwa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a ti mọ̀ pé pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run àwọn tó kù náà tán bá ronú sí ojú wọn ò mọ̀ sí torí àwọn ọmọ Fúlàní ti pọ̀ láàrin wa gan olófà torí pé ìlú kan wà ní wọ́n wá dẹ́ tiwa ni wọ́n dẹ̀ ìlú yẹn náà tiwa ni tó fi pa àwọn èèyàn tó fi pa àwọn bàbá ńlá wa wọ́n dẹ́ tiwa láti pé kán fi rí Islam wọlé sí wa lára ẹ rí i pé ṣé wàá dámọ̀ náà kó bá wa nílẹ̀ Yorùbá o àmọ́ ẹ rí i pé nígbà tó ń lajú àwọn èèyàn tó ń kọ́ àwọn èèyàn nímọ̀ tí wọ́n mọ̀ túmọ̀ Kùránì ẹ rí i pé wọ́n ń bàjá nílọrin pé ó ti jẹ́ kójú wọn máa ṣí sí kéwù púpọ̀ náà torí pé wọ́n máa àjẹ́ndà wọn òun ló fàjà láàrin wọn àti bàbá yẹn tó ti pé bí bàbá yẹn gbà tí bàbá yẹn kú ìyá bàbá yẹn ìyá kò sí wọn sí Ìlọrin o Èkó ló sí wọn sí ilẹ̀ Yorùbá lẹ́kọ̀ọ́ bíbá ló sí wọn sí nítorí pé wọ́n bàjá pé ó ti jẹ́ kójú àwọn ọmọ Yorùbá yìí mọ̀ làwọn ti mọ̀ túmọ̀ kínní torí pé wọn ò fẹ́ ká mọ̀ túmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ wo gbogbo àwọn tí wọ́n kírun tí wọ́n mọ̀ túmọ̀ tán fi ń kírun tí wọ́n ti dúró lórí pé ọbú ànábì ọbú àlá ẹni tí ì ṣẹ́ bí yín adúpẹ́ lọ́wọ́ famadọ́gráfà àti gbogbo àwa tí a dúró tì wọ́n lánàá náà ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o tẹnìkankan wà ló ní bàjẹ́ ní tí mo fẹ́ sọ nìyẹn ẹ ṣe gbogbo lé. Olódùmarè adúró tẹ̀yìn náà o ilẹ̀ ti gbọ́ lẹ́nu wọn yìí àwọn ìkéwù àwọn náà ti sẹ́rí padà wọ́n ti dọ̀mọ aládé tọ̀ ní báyìí gbé tó ṣe ń tò tí ẹni tó kàn báyìí náà. fún mi lórí ọ̀rọ̀ pé ṣé èmi náà mú kó ra mi sí gbogbo wàhálà bíi pé bíi free tí mo ní báyìí mo ní tẹ́ tí mo dẹ̀ mú kíní ẹ̀ tán ti èmi àtòbìnrin mọ́lé gan sẹ̀ pé èmi àtòbìnrin wà nílé tí mò ń pe Jesus tóbìnrin yẹn fọwọ́ kàn mí mò ń pe Jesus I don't know bíi pé wèrè tó ti bugi jẹ bí a ṣe bí ẹni tó bá ti gbé religion lórí wèrè tó bugi jẹ kò sí yàtọ̀ bóyá mo dúpẹ́ pé ẹ really show wọn up ẹ gbá wọn létí gbá wọn ní gbogbo ẹ̀ ní àná yẹn ni ẹ wá àkúmìláì ẹ̀yin ẹ̀ka àkúmìláì bàbá ẹ̀yin náà ẹ dásí àkúmìláì ẹ̀yin náà ẹ̀ka ọ ti mọ̀ pé kò sí ọ̀rí ánsà tẹ̀lé mu wa ẹ tó sọ mọ́ pé tó bá tó debunk eléyìí again ẹ tó rìn mí ẹ tó máa tó gbé jáde fún wọn mọ bọ́ yìí máa ṣe wọn torí ẹ̀ já pa káwọn méjì ọkọ̀ kọ́kọ́ sá lọ ẹ̀kejì náà ní òbọ̀ kí ni mo ń dúró ṣe jẹ́ kí èmi náà máa lọ bọ́ mo dúpẹ́ ohun tó ń dùnnú ayé yín kò ní dìkorò lágbára àwọn rúmọlẹ̀ lágbára Ifá mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín mo dúpẹ́ pẹ̀tẹ̀ dójú ti Yorùbá ẹ really make àwọn àfáàyàn kan shame wọ́n gba ìtìjú yẹn wọ́n gbà lọ́lé mo dúpẹ́ àti obìnrin náà tó dẹ̀ dúró tì yín náà àti brọ́dà mi Àdìgún náà mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣeun gan ẹ ṣeun kí ilẹ̀ Yorùbá má bàjẹ́ o ẹ ṣeun mo dúpẹ́ o because n tó jẹ wá lógún gangan ni ẹ̀hún ní ilẹ̀ yẹn àníbòmí ìtàfẹ́ sá lọ o ẹ ṣeun gan. nítorí ẹ̀jẹ̀ wọn wà lára wa ọmọ orúmọlẹ̀ ní gbogbo wa ọmọ àlè èèyàn ló máa sọ wípé kò sí nǹkan kan táwọn ń bọ nídìílé àwọn táwọn èèyàn bá ti sọ kinní yẹn àwọn ọmọ àlè Fúlàní játijàti yẹn kinní yẹn máa ń yà mí lẹ́nu nítorí mi ò mọ irú àwa gan tẹ́ pé aláwọn ọmọ tó wà ní 20 star bí wọn gọ sí ìlú òyìnbó a jẹ́ kán mọ ìdílé wípé òkè o Ọbàtálá ní ìdílé bàbá yín o Ògún ní ìdílé ìyá yín o báwo lèèyàn ṣe máa wà tí yóò ní sọ fún ọmọ ẹ̀ wípé nǹkan báyìí o náà ṣe nínú ìdílé wọn Ọlọ́run má ṣe wá lọ́mọ àlè o àwọn ọmọ Fúlàní ẹ bá ti ń gbẹ èèyàn tó bá pèrè ẹ̀yin Yorùbá tó bá ní ẹ wọn àwọn bá nǹkan ìsìláàmù ni wọ́n bí àwọn sí àwọn ọmọ kankan irọ́ ló ń pa ọmọ Fúlàní ni
kò sí wọn bá sọ pé wọ́n ti gbé Islam or Christianity wọ́n ti gbé dé ilẹ̀ kóòtù òjire ní 400 500 it doesn't matter nítorí pé gbogbo àwọn ancestors wọn ò gbà completely yes ní ìdílé bàbá mi Muslims wà ń bẹ̀ ṣùgbọ́n kò matter wọ́n sì ní àwọn bàbá yẹn nítorí ọmọ Oǹdó lèmi wọ́n sì ní nǹkan tó ń bọ apart from pé à ń bọ Ògún ó tún ní nǹkan míì tá à ń bọ ní ìdílé mi sí ni àfẹn tó bá jọ máa lè ló máa sọ pé àwọn ò jogún nǹkan kan ní ìdílé àwọn. wọ́n rò wípé àwọn ti rí gẹ́gẹ́ bí iṣẹ́ àwọn tún ti gba iṣẹ́ míì lọ́wọ́ àwọn amúnisìn lọ́wọ́ àwọn ìjọba àwọn tún ti gba iṣẹ́ lọ́wọ́ wọn àwọn náà tún ti mú wá sí tó bá wọn tó bí ọdún bíi 5 àwọn á máa tún bọ́ nínú oko ẹrú tàwọn náà ṣé kò dà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa sọ wípé no to Sharia law no to Sharia torí wípé ìlú wa ń ṣe ìlú Árábù wọ́n ti ń gbé bọ̀ ẹ má jẹ́ kán gbé sí ẹ̀yìnkùlé wa ẹ jẹ́ ká máa pariwo ẹ jẹ́ ká máa share àwọn ètò yìí ẹ jẹ́ ká máa fi kọ́mẹ̀ntì tiwa náà ẹ jẹ́ ká máa fi sílẹ̀ lágbára lọ́wọ́ àṣẹ̀dá ní ti èmi àti yín